ẹ dóra yín lónìí Sunday o. Kí yíya ọjọ́ ìsinmi sí mímọ́ kì í ṣe bí kéèyàn máa ṣe Scooby-Doo o. Ẹ dóra yín o. Oríṣiríṣi oko ló wà o. Àtoko tó kúrú àti èyí tó gùn. Oko loko ń jẹ́ kò dìgbà tó kó bá gùn tó dàbí oko yán. Oko tóbi kọ́ ni kókó oko o. Àbí òye báyìí nísìn tó kó bá ti le tó sì ti ráàyè wọlé ibi títọ́ yọ wọlé sí ó ti báláǹsì. Bí wọ́n ti ń yájọ́ ìsinmi mọ́nu o. Gbogbo pásítọ̀ tí wọ́n bá wàásù lórí pẹpẹ lónìí èyí tí yóò bò bá ń jẹ́nu wọn ìwàásù rẹ̀ ò lè já geere kò lè lọ tààrà. Bẹ́ẹ̀ ni gbogbo pásítọ̀ tí yóò bò bá ń jẹ wọn ìwàásù wọn wọ́n bá fẹ́ kó ti Genesis báyìí Ábákùkù ni wọ́n mọ̀ ọ́n pè. Àbí àbá yìí nísìn torí gbogbo ọmú gbogbo òdì ni wọ́n mọ̀ wọ̀n lójú. Àmọ́ ọ̀ṣà náà tí wọ́n bá họ̀ṣì gbogbo ọlọ́mú òǹdì iwájú ó yẹ kí wọ́n mọ̀ họ̀ṣì wọn sẹ́yìn ni kí wọ́n mọ̀ pòlùtì ojú wọn bàbá. Àbí òye báyìí nísìn so ẹ̀yà ọjọ́ ìsinmi ò ní sinmi mọ́ o. Ẹ dóra yín dáadáa o kọjọ́ ìsinmi ó lè mọ́ kó lè clean kí wàásù náà ó lè já geere. Bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ ló yẹ wọ́n mọ̀ dóbò tọ̀ dáa jù wọ́n ló yẹ kí wọ́n mọ̀ ní fọkànbalẹ̀ òbò. Àmọ́dàkejì ní í ṣẹlẹ̀ nínú gbogbo wọn tí wọ́n ń jìyà òbò lágbàáyé yìí àwọn pásítọ̀ àtàrànṣẹ́ Ọlọ́run ni wọ́n máa ń jìyà òbò àwọn ni wọ́n yájọ́ ìsinmi mọ́ níbi ìtòbò tó ẹjọ́ ń torí Ọlọ́run oríṣiríṣi oko ní ń bẹ ẹni tí oko rẹ̀ tó bá kéré àbí òye báyìí náà sìn ẹ lọ lẹ́ni àwọn style tí wọ́n fi ń dó oko kékeré àwọn tí oko wọn bá tóbi ẹ lẹ́ni bọ́n ṣe ń lo oko tó tóbi torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ni ẹ máa complain pé ká máa sọ fún ọkùnrin pé nítò ìmí inú wọn èní sùúrù ìmí inú wọn gìrìgìrì wọn ti pọ̀ jù gbogbo ẹni tọ́wọ́ rẹ̀ bá le koko bí ọwọ́ àgbàgbọ́n ọ̀pẹ èékánná wọn tí wọn ò gé náà wọn èèmọ̀ ya abẹ́ ńlá obìnrin mẹ́rin náà wọ́n máa ń lé èékánná tí wọ́n gé èékánná sọ́wọ́ tí gbogbo ẹ̀ ó rí sọ́bọ lọ bí ata zọ̀ǹbọ̀ kálukú gé èékánná ẹ̀ sọnù ẹ yé fẹ́ èékánná yàrá yín tí èékánná bá ti gùn jù lọ́wọ́ gan ẹ̀ nílé táǹbà gbogbo abẹ́ ní ọmọ ọrùn gbùrù gbogbo ọyún láti yanjú lórí péèjì wa bó lẹ́sẹ̀ fẹ́ yájọ́ ọ̀sẹ̀mẹsẹ́mẹ́ mọ́ ńgbà tẹ́ ẹ̀ bá táǹbà kí gbogbo ilé ó kílìnì kí bàbá ọ̀ráyè wọlé kí wọ́n lè rí wàásù wà tí ọjà gèrè lórí pẹpẹ so ẹjọ́ ń torí Ọlọ́run bó ti jẹ́nu ẹni oko rẹ̀ bá tóbi kọ́ rọra máa ṣe gìrìgìrì èèyàn ń rọ̀nù gbogbo lẹ́ǹtì oko sára obìnrin lẹ́ẹ̀kan náà àwọn oko 7 inches oko 8 inches wọn kì í wọnú obìnrin lọ directly ọmọ lọ́mọ jáde títí orí káàpù di orí yẹn lọ́kọ̀ọ́kọ́ lò kó tó lọ 1 inch 2 inches 3 inches kó tó wá ṣe ìwọlé tán bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín anxiety impatience gbogbo ẹ ti rọ̀nù gbogbo ẹ̀ sáró obìnrin ẹ máa ní ọ́n la tó bá dọ̀là bẹ́ẹ̀ bá ní wọ́n wá dóko wọn ò ní wá ẹ rọ àmọ́ ṣe gentle ni bẹ́ẹ̀ ni ẹ̀yà ọjọ́ ìsinmi mọ́ gbogbo kó tó ti kú kó jíǹde gbogbo òbò tó ti gbẹ ẹ lọ wá lubricant tẹ́ fà sí i bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó wo bá mú kọ́ wá bí ó ṣe lo oògùn sówó rẹ̀ kó lè san kíjọ́ ìsinmi kó lè mọ́ bó ti yẹ ká yà sinmi mọ́ ẹjọ́ ń torí Ọlọ́run àlàáfíà gbúdọ̀ mọ ìjọba nínú ilé lára tí ọmọ àlàáfíà wà náà nù oko àtòbò ni àbí òye abáyé náà sìn ẹ̀yà ọjọ́ ìsinmi mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń complain wípé ní ọkùnrin náà máa dọ̀tí ẹ̀yin náà máa wẹ̀ fún wọn gbogbo ẹ̀yin ọkùnrin náà tẹ́ dọ̀tí ẹ máa wẹ̀ ẹ yé ṣagídí mọ́ wọn lẹ́yìn gan rùn wọ́n lẹ́rùn lẹ́yìn ọkùnrin míì ẹ máa wẹ̀ kẹ́ ẹ máa kílíìnì kókó yín ó lè máa wu ìyàwó yín dó ń gbogbo ìgbà ẹ máa fún ọ lówó ọbẹ̀ ẹ máa fún ọ lówó oúnjẹ kẹ́ ẹ máa tọ́jú wọn ó ṣe pàtàkì kéèyàn yájọ́ ìsinmi mọ́ látàrí wípé ní téèyàn bá rí òbòdò tó kéèyàn balẹ̀ gbogbo hòmónù ara tí gbogbo wọn sílẹ̀ orí èèyàn ó pè wọ́n bá ti ń wàásù gan yọ́ mọ wọnú èèyàn yọ́ mọ wọrí èèyàn lọ àmọ́ pásítọ̀ débi òbó ti pa bó ni ó ṣe rántí báíbù tí ó kó tì tálàyé iṣẹ́ ìgbàlà tí èyí èèyàn mo béèrè wò bó ti jẹ́nu o ẹ̀yà ọjọ́ ìsinmi mọ́ o ẹ̀yà ọjọ́ ìsinmi mọ́ o wọn ni àmọ́dòra wa ń jọ Sunday o dídó ọjọ́ Sunday gan lọ́dà ju o kí wàásù ò lè wọrí o kàn tí wọ́n wàásù ọ̀nà kí gbogbo wa kọ́lọ́hún ó lè ṣàánú wa ká lè jólùṣe ọ̀rọ̀ Ọlọ́run o
torí wa àtolùsọ àtolùgbọ́ kọ́kọ́ ni yọ̀ọ̀dà lábùkún fún o, olùṣèlè bíbélì ní yọ̀ọ̀dà lábùkún fún o. Gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ Ọlọ́run tí ò ṣe àbẹ́ ẹni tí ń gbọ́ tí ò ṣe bí ìgbèyàn bá gbọ́ nǹkan kan náà ni ọlẹ́ni tó gbọ́ tí ò ṣe ó dàbí ẹni tó wora rẹ̀ nínú dígí tí ọmọ ìwé èèyàn kì í ṣe mọ́. Àmọ́ ẹni tó sọ̀rọ̀ Ọlọ́run tó ṣe ń tán ní a máa ṣeun òun gangan ni ọ̀dà lábùkún fún. Bẹ́ẹ̀ ni látòrí bẹ́ẹ̀dì ni sí ojúṣe ọkùnrin ti bẹ̀rẹ̀ àti tí ojúṣe obìnrin. Gbogbo ọmọ mi pásítọ̀ tí ń gbóbò pamọ́ kí wọ́n ó tú òbò lẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo pásítọ̀ tí yóò bò bá ti ń jẹ gbogbo wọn ní ọmọ tòsí ọmọ ìjọ ńgbèbí òbò bá ti ń pọ́n tí òrò bòdò tán mọ̀mọ́ wọn ń gbóbò pamọ́. Gbogbo ẹni tó bá ti mọ̀ pé wọ́n mọ̀ gbóbò pamọ́ mọ́ wulẹ̀ fẹ́ pásítọ̀ rèé fún sákúlà márùn táwọn ọ̀wọ́rí wọn lè kóbìnrin jọ ń tiyan pásítọ̀ ò lè mọ ní girlfriend. Wọ́n bá sì fẹ́ yàwó ní ìsìn ní jẹ́ wọn gbádùn ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀mẹ́jọ wọn lẹ́sẹ̀ tẹ́mọ̀ rojọ́ wọn kiri. Ẹ rántí ọjọ́ ìsinmi láti yà sinmi mọ́ kẹ́ ẹ dó ọkọ yín kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ relax kẹ́ ẹ wà òkè. Bẹ́ẹ̀ ni tóbò bá ń dùn kọ́ ga ilé dókítà lọ ọ̀tọ̀ bá mọ̀ pé bá ń dùn lọ rí dókítà lọ́wọ́ ṣàlàyé gbogbo bí bá ti ń ṣí ọ wọ́n mọ̀ tí wọ́n ṣe bọ́ tẹ́sítì ara rẹ̀. Òbò ṣe é gbé pamọ́ láyé tá a gbà yìí o wọn kò bá rẹ mọ̀ yán o.